gbogbo ìràwọ̀ omi àbí gbogbo ọmọ omi tí ó bá ń ṣe àwọn nǹkan tí mò ń sọ yìí, ẹ lọ wo irú wọn máa ń pọn láṣọ ni. Ṣé rí àwọn àṣírí tá à ń sọ yìí, òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ̀ tó fi sọ pé wọ́n ti ẹ̀ sọ pé ọmọ ológo ni mí bọ́ mi ò rógolo. Ènìyàn ò lè rógolo torí pé bí èèwọ̀ kò bá pani á máa pọn ni láṣọ. Gbogbo èyíkéyìí ìràwọ̀ omi ẹ súnmọ́ bí. Ṣé rí gbogbo ọmọ omi àbí ẹni tó bá ń lo ìràwọ̀ omi tí ò bá kíyèsí àwọn tí mo fẹ́ sọ yìí, ó máa rí wípé aṣọ funfun tó wà lára òun á di ẹ̀pọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè wípé kí nìdí tí ọmọ omi àbí oníràwọ̀ omi gan ṣe máa ń ráhùn wò. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè pé kí nìdí tí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ omi àbí ìràwọ̀ omi tá a mọ̀ wípé kìkìdá ajé ni wọ́n, kí nìdí tó jẹ́ pé wọ́n fi máa ń ráhùn owó tó dẹ̀ máa ń ráhùn ohun dáadáa tó jẹ́ pé fíò nínú wọn òun lórí ògùn yẹn lò. Máa sọ àwọn àṣírí kan. Gbogbo ẹnikẹ́ni tó bá ń lo ìràwọ̀ omi àbí tó bá jẹ́ ọmọ omi tó bá ń ṣoògùn dúdú, irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ajé ara wọn á máa lọlẹ̀ díẹ̀díẹ̀. Ṣé rí àṣírí lóhun tá à ń sọ? Gbogbo ọmọ omi àbẹ́ni tó bá ń lo ìràwọ̀ omi kì í ṣoògùn. Ohun tí ẹlẹ́dàá wọn rọ̀ mọ́ ni ìpèsè tó lọ pẹ̀lú ìràwọ̀ wọn àti ìbọ orí wọn, kí wọ́n sì máa ṣoore, kọ́ máa ní ẹ̀mí ìdáríjì, kí wọ́n má ṣe máa rìn ní òru, kọ́ máa rìn nínú òkùnkùn, kọ́ máa sùn inú òkùnkùn, kọ́ máa sùn láì wọ aṣọ. That is, ẹlòmíì fẹ́ràn kó máa sùn ní òru, kò tọ́ sí gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ omi àbí tó jẹ́ ọmọ omi. Ṣé rí àwọn àṣírí tá à ń sọ yìí, òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ̀ tó fi sọ pé wọ́n ti ẹ̀ sọ pé ọmọ ológo ni mí bọ́ mi ò rógolo. Ènìyàn ò lè rógolo torí pé bí èèwọ̀ kò bá pani á máa pọn ni láṣọ. Gbogbo ìràwọ̀ omi àbí gbogbo ọmọ omi tí ó bá ń ṣe àwọn nǹkan tí mò ń sọ yìí, ẹ lọ wo irú wọn máa ń pọn láṣọ ni. Bó tilẹ̀ jẹ́ pé kìkìdá funfun òun la destiny wọn. Ṣé rí àwọn kankan wà tí wọn ò mọ̀, ẹ wo tí mo gbé láti ṣe àṣírí ni báyìí. Àṣírí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. Ọ̀pọ̀ ju ọmọ omi mi àbí ìràwọ̀ mi kò mọ̀ wúlò rẹ̀, ó sì ń ṣoògùn. Abalajọ tó fi ní ọ̀nà ẹ̀ dàrú. Gbogbo ọmọ omi tó bá ń ṣoògùn ọ̀nà rẹ̀ á máa dàrú ni, torí wípé níṣe ló ń gbé epo pupa tó ń dàlú aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀. Ẹ gbọ́, ẹ share fídíò yìí. Nọ́mbà tèmi kò yípo padà 08054 35 36 29 tó o bá fẹ́ mọ̀ nípa ìpèsè ìràwọ̀ omi àti ìbọrí.